أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد بنية الصادقة تنال ثواب العمل وإن لم تعمل أفعل ترى خطوات إلى السعادة àwọn ìgbésẹ̀ lọ síbi oríire láyé àti lálùkìyámà. Àkọlé sọ pé pẹ̀lú àníyàn tó dáa ó sì máa rí ẹ̀san iṣẹ́ kódà kó má ti ṣiṣẹ́ yẹn. Táníyàn rẹ bá dáa láti ṣiṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ olóore ṣùgbọ́n ó wà láǹfààní àti ṣiṣẹ́ olóore yẹn, Olúwa Jalla subhana yóò sì sọ lẹ́san àníyàn rẹ̀ tó dáa yẹn. Àfààní al-karamu min sifati rabbil alamin, ìjẹ́ ọlọ́rẹ nínú ìròyìn tó ń bẹ fún ọba gbogbo ayé ni Allah. Wal abdu idha ahsana al-qasda wa lam tatahayya lahu asbabu amali salihat. Tí ẹrú kan tó bá ní àníyàn tó dáa ṣùgbọ́n tí kò wá láǹfààní àbí tí ò sí àwọn sábàbí fún láti lè ṣe àwọn iṣẹ́ olóore kan, fa innahu yujaru ala dhalika al-fi'l, wọ́n máa san ẹrú yẹn lẹ́san iṣẹ́ yẹn wa illam ya'maluhu, kódà kí ẹrú yẹn má ṣiṣẹ́ yẹn. Karaman min Allahi wa fadlan, ìyẹn látara ọrẹ àti ọlá àtọ̀dọ̀ Olúwa Jalla subhana. Wọ́n ní Jábìr ọmọ Abdullah radiyallahu ta'ala anhuma ó ní kunna ma'a nabiyyi sallallahu alayhi wa sallam fi ghazati. Ó ní àwọn pẹ̀lú ànábì sallallahu alayhi wa alihi wa sallam lójú ogun kan. Faqal, ànábì wa sọ́njọ́ náà pé inna bil madinati la rijalan ma sirtum masiran wala qata'tum wadiyan illa kanu ma'akum. Pé àwọn èèyàn kan bẹ, àwọn arákùnrin kan bẹ ní Madina báyìí, bẹ́yìn ṣe wà lójú ogun ma sirtum masira, ẹ ní ṣèrìn àjò kan, wala qata'tum wadiyan, ẹ ní gba àárín àfonífojì kan kọjá, illa kanu ma'akum, àfi pé àwọn náà ń bẹ pẹ̀lú yín. Habasahumul maradu, àìsàn ló gbé wọn dè sílé, àìsàn ni ò jẹ́ kí wọ́n tẹ̀lé yín. So àwọn ní wọ́n máa lẹ́san báwọn náà ń bẹ lójú ogun pẹ̀lú yín látara níyàn wọn dáadáa tí wọ́n ní. Aláfi riwaya tí nínú riwaya mi, Ànábì sallallahu alayhi wa alihi wa sallam illa sharakukum fil ajr, àfi káwọn èèyàn yẹn kí wọ́n máa bá yín kẹ́gbẹ́ nínú ẹ̀san tẹ́ ń gbà bẹ́ ṣe wà lójú ogun yìí. Ìgbà wáyìí Al-Imam Muslim àwọn náà kọ́lẹ̀. Ọ̀nà ọ̀rọ̀ al-Bukhari rahimahullah an Anas radiyallahu ta'ala anhu. Al-Imam Bukhari àwọn náà kọ́lẹ̀ nínú tírà tiwọn nínú ẹgbà wa Anas ọmọ Malik radiyallahu ta'ala anhu qala ó ní raja'na min ghazwati Tabuk, nígbàtà dé látojú ogun Tabuk ma'a nabiyyi sallallahu alayhi wa sallam, pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. Faqala, Ànábì wa sọ̀rọ̀ kan pé inna aqwaman bil Madina, pé àwọn èèyàn kan bẹ ní Madina o, khalfana ma salakna shayban wala wadiyan illa wa hum ma'ana. Wọ́n bẹ ní Madina lẹ́yìn wa, bá wá sí ń gbòkè tá ń sọ yìí lójú ogun yìí, ó ní ma salakna shayban, kò sí bá sẹ́ gbàárín òkè kan. Shayb ni mountain pass, ojú ọ̀nà tó máa wà láàrin òkè, wala wadiyan àbí àfonífojì, ìyẹn ni valley, kò tó bá sí gbà tá ń sọ tá ń gùn, illa wa hum ma'ana, àfipá ń bẹ pẹ̀lú wa. Habasahumul udhur, àwíjàre tó wọlé ni ò jẹ́ wà láàrin wa. Wọ́n yaqulu nabi sallallahu alayhi wa sallam, wọ́n nabi sallallahu alayhi wa sallam ó sọ ani rajuli alladhi la mala indahu, nípa arákùnrin kan tí ò ní owó lọ́wọ́, wa yanwi sadaqa, arákùnrin yẹn ó sì láníyàn pé òun fẹ́ ṣe sadaqa. Ànábì law anna li, arákùnrin yẹn ní law anna li malan la amiltu bi amali fulan, pé mi náà lówó lọ́wọ́ ni, èmi náà bá sì máa ráwọn èèyàn ní hajj, èmi náà bá sì máa kọ́lé fáwọn èèyàn,
èmi náà bá kọ́ mọ́sálásí, èmi náà bá kọ́ ní ọmọ òrukàn, mi bá ṣe dáadáa. Ànábì sallallahu alayhi wa sallam ó ní fawa bi niyyatihi fa ajruhuma sawa. Ànábì pẹ̀lú àníyàn dáadáa tó níyẹn, pẹ̀lú àníyàn dáadáa tárákùnrin yẹn níyẹn bí tó ń bá lówó lọ́wọ́ òun fowó ń ṣe tó dáa, òun àtẹn tó lówó yẹn tó ń fowó rẹ̀ ṣe tó dáa, wọn ó jọ máa nẹ́sàn kan náà ni. Wọ́n ní rawahu at-Tirmidhi, ìgbà wáyé al-Imam at-Tirmidhi àwọn ni wọ́n gbà wá, àwọn afárẹ̀ sọ pé ìgbà wá tó fẹsẹ̀ rinlẹ̀ ni. Wọ́n ní wọ́n fi Sahihayn Bukhari wa Muslim, àtúrẹ́gbà wá nínú Sahih Bukhari àti Muslim, عن ابن عباس رضي الله تعالى عنهما أخذ عبد الله بن عباس رضا ينسي عن النبي صلى الله عليه وآله وسلم أخذ النبي صلى الله عليه وسلم فيما يرويه ربه تبارك وتعالى ينجي بوا الحديث القدسي قال عربي الله صبي إن الله كتب الحسنات والسيئات dájúdájú Allah òun ti kọ gbogbo dáadáa àti tí ìdá òun ti kọ́lẹ̀ pé eléyìí ló dá ẹ máa ṣe, eléyìí ò dá ẹ máa ṣe. Fún ma bayyana dhalika, ó dẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ yékéyéké. faman hamma bi hasanatin falam ya'malha. Ànábì ló wá sọ pé ẹni tó bá gbèrò pé òun fẹ́ ṣiṣẹ́ olóore kan tí ò wá láǹfààní àti ṣe, katabaha Allahu indahu hasanatan kamilatan. Olùwẹ̀dẹ́dà Jalla Subhana yóò kọ́ọ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní ẹ̀san kan tó pé pérépéré. Ó ní wa in hamma biha fa'amilaha. Ó láni ẹgbẹ́ òfin ṣiṣẹ́ olóore kan, ó sì padà wá ṣe. Katabaha Allahu ashra hasanatin ila 700 di'fin ila ad'afin kathira. Olùwẹ̀dẹ́dà Jalla Subhana yóò kọ́ ní ẹ̀san 10 fún. Kódà ó tún lè kọjá 10, ó lè dé ẹ̀san 700 tàbí ila ad'afin kathira tàbí tó jù bẹ́ẹ̀ lọ nílọ́pọ̀ látara pé ó láníyàn dáadáa ó dẹ̀ ṣiṣẹ́ olóore pẹ̀lú àníyàn dáadáa yẹn. Wọ́n ní falẹ̀ Muslim tó bá rí bẹ́ẹ̀ ó mọ̀ dọ̀rọ̀ yẹn fún mùsùlùmí yaj'alu niyyatahu fi kulli khairin qa'imatan, gbogbo tó wá fẹ́ ṣe máa fa àníyàn dáadáa sí. Ẹ má fojú rí náà àwọn iṣẹ́, ẹ máa láníyàn tó dáa. Yaqul Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu, Umar ibn al-Khattab kúlọ̀ bá yẹnu sí, ó ní afdalul a'mali sidqu niyyati fima 'inda Allah. Ó ní afdalul a'mali sidqu niyyati fima 'inda Allah. Kí ló sọ? Afdalul a'mali sidqu niyyati fima 'inda Allah. Oníṣẹ́ tó dájú, Umar ibn al-Khattab, oníṣẹ́ tó dájú, ó ní àníyàn òdodo, àníyàn dáadáa tí èèyàn ní sàkání Ọlọ́run. Kí ẹ máa láníyàn dáadáa nípa Allah pé mo fẹ́ ṣe kan báyìí torí Ọlọ́run, so kí ẹ máa láníyàn tí bá dẹ̀ ṣe kíní kan, tí bá kí mo ní kíní kan ní bá dẹ̀ ṣe kíní kan, àníyàn dáadáa. Àwọn àníyàn dáadáa tá à ń sàjọ lórí àwọn iṣẹ́ tá àti ìláǹfààní àti ṣe yẹn, bọ̀tà àníyàn dáadáa tá a ti tì síwájú yẹn á sì máa gbẹ̀san lẹ̀ títà fi ráǹfààní àti ṣiṣẹ́ yẹn. Kọ́lá ká mọ̀ wà ríṣẹ́ yẹn gan ṣe àṣà àti ẹ̀tún gbẹ̀san. Ọ̀nà yakuru Dawud at-Ta'i, ní àfà Dawud at-Ta'i al-Kufi rahimahullah, àwọn náà sọ pé ra'aytu al-khayra kullahu innama yajma'uhu husnul niyya. Wọ́n ní mo wo sàkún, mo wá rí pé gbogbo dáadáa pátápátá pé ìkíní àwọn nǹkan dáadáa ni, pé in tó kó gbogbo dáadáa jọ òun náà ni husnul niyya, kí ẹ máa láníyàn tó dáa. Wọ́n ní wa man sarrahu an yakmula lahu amaluhu falyuhsin niyyatahu. Wọ́n tó bá rí bẹ́ẹ̀, ẹni tó bá wù ú tó dùn ún nínú tó yọ nínú pé òun fẹ́ kíṣẹ́ òun máa parí, wọ́n ní kó mọ́ ya máa tó àníyàn rẹ̀ ṣe lóòrèkóòrè. Wọ́n ní fa inna Allaha ya'juru al-'abda idha hasuna niyyatuhu hatta bil-luqma. Nítorí pé lọ́dẹ̀dà yóò mọ̀ san ẹrú lẹ́san nígbà tí ó bá ti láníyàn tó dáa. Kódà pẹ̀lú látara òkèlè lásán ni, ó kàn mú òkèlè lọ́wọ́ dání báyìí, ó fẹ́ fi sí ẹnu, ṣùgbọ́n àníyàn tó ní níbi òkèlè tó mú dání tó fẹ́ fi sẹ́nu yẹn,
àníyàn dáadáa ni yóò tún gbẹ̀san lórí ẹ̀. Yaqulu nabi sallallahu alayhi wa sallam arábìnrin innaka lan tunfiqa nafaqatan tabtaghi biha wajha Allah àti kà á síwájú tẹ́lẹ̀ nínú àwọn ìjókòó tó lọ. Ànábì sallallahu alayhi wa sallam sọ fún ìkan àwọn sàábì rẹ̀ ó ní ìwọ ò ní ná owó kan lẹ́yìn tó fi ń wá ojú rí Ọlọ́run ọba ila ujirta alayha àbí kan sọ ọ́ lẹ́san lé lórí hatta ma taj'al fi fami imra'atik kódà tó fi dórí òkèlè tó fi sẹ́nu ìyàwó rẹ̀ báyìí bó ṣe mọ́wọ́ tó fi òkèlè sẹ́nu ìyàwó rẹ̀ báyìí ó gbẹ̀san lé lórí. Muttafaqun alayhi Bukhari àti Muslim ló kọ́lẹ̀ ọ̀nà kana salafu salih. Ìdí ni lórí káwọn ẹni ilé tó ti lọ àwọn bàbá dáadáa tó ti lọ láyé àwọn sàábí lọ́hùn yahusuna ala husni niyya wọ́n á máa ṣẹjú àwọn èèyàn lọ́yìn síbi àníyàn dáadáa fi kulli amrin salih ibi gbogbo iṣẹ́ olóore gbogbo àlámọ̀rí dáadáa. wọ́n yaqulu Yahya ibn Abi Kathir fapẹ̀rẹ̀ Yahya ibn Abi Kathir imamu dáadáa rahimahullah wọ́n ní ta'allamu niyyata wọ́n ní kí ni o ta'allamu niyya ẹ̀yin ènìyàn ẹ̀yin mùsùlùmí ẹ lọ kọ́ nípa àníyàn wọ́n ní fa innaha ablagu min al-amal torí pé ẹ̀mí àníyàn gùn jù iṣẹ́ lọ torí pé kí ni o ẹ̀mí àníyàn gùn jù iṣẹ́ lọ. ta'allamu niyyata fa innaha ablagu min al-amal ẹ lọ kọ́ nípa àníyàn ẹ máa láníyàn dáadáa torí pé àníyàn dáadáa ablagu ó délé ó ṣáájú ó lọ síwájú ó wà fáríṣì ju iṣẹ́ lọ. tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ lórí ẹ ti gbàgbé pé ẹ ṣe ṣùgbọ́n níyàn tẹ́ ẹ fi ṣe ni yóò máa ṣẹ́kù ó máa ṣàyàn lẹ́san àníyàn téèyàn fi ṣiṣẹ́ ẹ ti ṣiṣẹ́ ti parí iṣẹ́ ó ti ṣe sọ́dákọ̀ ó ti náwó ó ti sọ́dákọ̀ báyìí ó ti ná ẹni tó náwó fún ó ti náwó yẹn ó ti fi jẹ inú ẹ ti dùn ó ní kẹ́ ti gbà gbóná fún un ṣùgbọ́n àníyàn tó fi fẹ́ nìyẹn ló yẹn àníyàn yẹn ò ní gbé kò ní parẹ́ yóò mọ̀ ṣẹ́kù títí láíláí. Iṣẹ́ tó ṣe gangan iṣẹ́ sọ́dákọ̀ gangan oúnjẹ tó fún èèyàn jẹ oúnjẹ ṣe kí ni o wọ́n ti jẹ́ wọ́n ti yà á dànù ṣùgbọ́n níyàn tó fi fún oúnjẹ yẹn ẹlẹ́ ni ó ṣẹ́kù ṣùgbọ́n níyàn náà ò bá da èèyàn nígbà ládàá oúnjẹ téèyàn fún yàn ó ní ta'allamu niyyata ẹ kọ́ nípa àníyàn fa innaha ablagu min al-amal torí ó tún lọ síwájú jùṣẹ́ lọ. ويقول الزبيد اليامي wọ́n ní Zubayd al-Yami ó sọ pé inni fi kulli shay'in turiduhu al-khayr wọ́n láníyàn níbi gbogbo ohun tó bá fẹ́ ṣe tó sọ pé nǹkan tó dáa ni gbáníyàn sábẹ́ ẹ̀ tó bá mọ̀ pé kí ní nǹkan dáadáa ni fàníyàn sí máa fàníyàn sí àníyàn dáadáa bẹ́ẹ̀ ṣe kíran wọ́n kàn mọ́ ṣe àwọn kan mujarradat wọ́n kàn mọ́ ṣe àwọn kan bẹ́ẹ̀ ṣe kíran gbé àníyàn tó dáa sí wọ́n ní hatta khurujika ila al-kunasati kódà tó bá fẹ́ jáde lọ sí kùnásà wọ́n ní kùnásà níbi tí yẹn ti máa ń lọ gbọ̀nsẹ̀ yẹn fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹ̀rù gan ẹ̀ o fẹ́ lọ sí tọ́ílẹ̀tì al-kunasa o fẹ́ lọ sí tọ́ílẹ̀tì tó bá ní ẹ̀rù ìdá pé tọ́ílẹ̀tì tí mo lọ yìí o mo fẹ́ lọ ya tó ń bẹ nù mo fẹ́ lọ yà á dànù so that màá ráàyè wá ṣèjọsìn fọlọ́ọ̀ba ọba tó dá mi tó gbá ní ẹ̀yẹ̀ sí ó sì tún gbà ládàá abẹ́lú ẹ̀dẹ́dà kò ṣe wá lẹ́ni tí ó lè máa láníyàn dáadáa níbi àwọn iṣẹ́ ó pàtàkì ká máa fàníyàn síwájú àwọn iṣẹ́ ìbá jẹ́ máa láníyàn dáadáa kódà ká mọ̀ tí ìlágbára àti ṣiṣẹ́ tó táyé àkọlé ọ̀rọ̀ tòní tó ń kọ́ wa nìyẹn abẹ́lú ẹ̀dẹ́dà kí ó ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbatihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.